gbogbo ẹ̀yin tí wọ́n ti fi ẹ̀sìn tó ti fi dè yín mọ́lẹ̀ tó ti ní inú náà lẹ̀ ń lọ tẹ́ bá ti ṣe Islam tàbí kẹ́ ṣe kìrìsìtẹ́nì ṣe tẹ̀lé àwọn kìrìsìtẹ́nì ẹ̀ àwọn. olódo ni ẹ ó clear pé Islam ló fẹ́ tákù ó wá ń try láti fẹ́ sọ̀rọ̀ kan láti ṣàfihàn àwọn Christian bọ̀rọ̀ wìrì náà wá padà sọ kí ló fẹ́ fàyọ̀ sìn ó yá jáde ẹ̀gbọ́n nǹkan tí dídìrín yẹn fẹ́ sọ mo mọ̀ pé ò ní láàkáì bọ̀ ká fún ẹ ní benefit of doubt bí ó ti wá make sense ó yá mò ń gbọ́. ẹ̀sìn sọ tí wọ́n pé nínú ìwé táwọn ń fọ́lò wọ́n ní Ọlọ́run kò dá iná nítorí àwọn ọmọ ènìyàn ó ní nítorí èṣù devil àti àwọn fallen angel ni wọ́n ṣe dá iná. ọwọ́ ìwé sound so dumb I wish kí wọ́n tiẹ̀ mọ àwọn tó mọ̀ gba kiri ẹ̀ ó máa gọ̀gán á máa játọ̀ àwọn fallen angel àtàwọn èṣù náà dáná fún ọ̀dẹ̀ òpònú continue. ṣé wàá rí àti ọ̀dà náà àti wọ́n dà lùjọ́ náà irọ́ lásán ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀dá tó wà ní ayé yìí Ọlọ́run ò dá wa torí pé ká wá jọ́sìn fún òun. Number 1 tó bá jẹ́ nítorí ká wá jọ́sìn fún ni ṣé ìran Yorùbá àbí ìran àwọn tó ń ṣe mùsùlùmí nìkan ni ó fẹ́ wọnú náà jàǹnàmọ̀ àti àjọ́nà Firdaus tí wọ́n bá kírun ṣé ẹ ti mọ̀ pé gbogbo ẹ̀ is just a waste of time gbogbo àwọn tí ẹ ń wò lójú screen. ṣe ti rí báyìí sí gbogbo èmi àwọn ti mọ̀ pé Islam náà ló fẹ́ tákù ó kàn sá kó má ṣàlàyé mú táwọn Christian wọ̀ ni wá ní Ọlọ́run dá wáyé ká wá sí òun ok àti gbọ́ àwa náà wá sọ fún ẹ pé Ọlọ́run dá wáyé ká wá gọ̀ bí wọ́n ṣe gọ̀ ṣùgbọ́n pé ọgọ́ àwòdì ayé láti wá gọ̀. gbogbo àwọn tó wà lójú screen yìí ṣé ẹ lè sọ fún mi ẹ̀sìn tí wọ́n ń ṣe nínú kìrìsìtẹ́nì àti mùsùlùmí ṣé nílẹ̀ ayé tá a wà yín náà kọ́ làwọn náà wà tí wọ́n bá kú bọ́ ṣe wà yẹn ṣé Ọlọ́run ò ní ṣe ṣé Allah ò ní ṣe ìdájọ́ tiwọn náà. another fact láti fi hàn pé mùsùlùmí ló fẹ́ tákù ṣé Ọlọ́run ṣé Allah kí ni àtọ́ láàrin Allah àtọ́lọ́run bọ̀ aláìpé ògọ̀ ìlà akẹ́ọ̀sì lórí ẹ̀ tó bá fún wa mọ ẹ̀sìn táwọn yẹn ṣe wàá gbà lù wọn lọ wàá lọ bí wọn kò yẹ kó máa bí àwa ṣé o ti gbọ́ mi ì mọ tó ń ṣe láàrin wa gan irú wọn ibẹ̀ ló yẹ kó wà kí wọn náà máa ya mọ kíjẹ láàyè kí ẹjọ́ máa ṣe bí wèrè. ìdájọ́ wo ni Allah fẹ́ fún wọn tí wọ́n bá fi ṣe mistake páín. olódo ni èèyàn kì í ṣe mistake páín èèyàn máa kú ni títà mi ẹ bá tó kò sí nǹkan tó jẹ́ pé èèyàn ṣe mistake kú ṣùgbọ́n ọ̀dẹ̀ jágbọ́. wọ́n bá fi ṣe mistake kú bó ṣe wà yìí ìdájọ́ wo ni Allah fẹ́ ṣe fún wọn àní múgùn. ìwọ tí ń sìn táwa ni múgùn ní àwa àtiwọ wọn náà wà rẹ wo bó ṣe rí bóyá pé múgùn yẹn ìwọ gangan lórúkọ tó pè yẹn fit ó rí bóyá iṣẹ́ nu àná ó gọ̀ gan. wọ́n bá yín sọ ms bàbá pariwo gbogbo wọn pariwo pé Ọlọ́run ò dáná kankan still náà tètè recover ara yín pé àṣẹ múgùn ní yín láì jọjọ́ yìí. bó ṣe tó yìí tí láìgé ewé ju ojú ẹ̀ ń bẹ ìdàgbà yìí ss baby ló ń decide ayé ṣorí páyé ẹ̀ ti ta ìwọ̀gàn ló nídìí kó recover ayé ó máa ń jẹ́ ilẹ̀ recover ọ̀dẹ̀ gbáyà bá left lọ wèrè kó tọ́jú.